ẹ̀yin tèmi Madrid ẹ̀yin fáǹsì mi ẹ̀yin tẹ́ kó mi jẹ yọjò wálẹ̀ dípẹ̀tà rúpaná mọ̀ ń lọ Man U lálẹ́ yìí kódà bọ́ọ̀sì tí ó gbé mi gan ó ti dúró mọ̀ ń lọ Man U. Àwọn kan ti sọ wọ́n ti ní pé ànígbà champion wọ́n ní Europa nígbà ìyá yín ló gba Europa ìyá yín. Man U tẹ́ ń gbóhùn tíìmù àkọ́kọ́ ní lágbàáyé tájọ́ mọ́ jà sí pé pẹ̀lú Madrid tẹ́ ń fọ́ ni sọ pé kínní bí mo ṣe ń lọ Man U yín lọ gbafẹ́ ni èmi Casemiro mo sọ bẹ́ẹ̀. Ìyàwó mi gan lánàá mo pè mọ́ rí ẹ̀mí ló pè ọ́ ó lẹ́ẹ̀mẹ́ta mo ní mò ń lọ Man U ó ní kí n mọ̀ lọ ní kò sófo bí n bá dé Man U ẹ̀yin tíìmù tó kù ní EPL ẹgbẹ́ ẹ̀ dáràn ìdààmú EPL ti dé Casemiro number 1 kò sọ́mọ náà Ronaldo gan mo pè lánàá mo kọ́ pé kò gbé kọ́ọ̀lù mi àtó yá send come back sí mi bá pè mo ní ẹlẹ́gbọ̀n àgbà ọmọ ọgbọ́n yájọ gbá kínní àjọ gbá Madrid náà ni àti Varane àti mi àjọ gbá ni mo ní kó dúró ó lóun ò lọ mọ́ yóò dúró sí Man U pẹ̀lú mi ni àjọ gbáfẹ́ ni Ọlọ́run Casemiro ń bọ̀ lọ́nà rọra mi àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ̀ ti dáhùn ní ìpẹ́ mọ̀ ń bọ̀ ẹ̀ ní sùn.